oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ kú déédé wòyí o ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá ni mò ń ké sí torí bí ọmọ àlè ibìkan ọba tí dàgbà ibẹ̀ máa tò ní ó dìgbà táwọn ọmọ àlè bá bẹ̀rẹ̀ sí ní dàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè kan ti wà ní ilẹ̀ Yorùbá tán ti dàgbà báyìí ó ń fa ọ̀pọ̀lọpọ̀ rúkèrèdò mo kí gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ọmọ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí wa mo tún fi àsìkò ìtúnú àwẹ̀ yìí àsìkò alápọ̀nlé níwájú Ọlọ́run táwa bá pè lálápọ̀nlé àsìkò tẹ́yin ò bá gbà ẹ ti bí ìsáná kí èso ogun nínú oṣù àwẹ̀ máa ń bọ́ sí January ọmọ ń bọ́ sí February ọmọ ń bọ́ sí March títí dé December kò sóṣù tí kì í bọ́ sí ṣùgbọ́n èyí tó gbọ́dọ̀ yà yín lẹ́nu jù ni pé gbogbo àwọn èso tí ń bẹ nílẹ̀ Yorùbá ló ní àsìkò tiwọn gbogbo ọdún tí ààwẹ̀ gbogbo oṣù tí ààwẹ̀ bá wá bọ́ sí láti January dé December gbogbo tí jẹ́ èso lẹ́ẹ̀rì ibi tẹ́ ẹ ti mọ̀ pé oṣù alápọ̀nlé oṣù tọ́lọ́ ń ṣe ní oṣù ìdẹ̀rùn ìbáà jẹ́ àsìkò ọ̀gbẹlẹ̀ tí nǹkan kan ò kì í sí lóko yẹn tó bá ti jásìkò àwẹ̀ gbogbo tí jẹ́ èso orí igi lẹ́rì ibi tó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé oṣù tí èèyàn gbọ́dọ̀ bá Ọlọ́run sọ bó bá ṣe ń fẹ́ nìyẹn gbogbo àdúrà tẹ́ wá ń gbà nínú oṣù yìí Ọlọ́run á bá mi gbà àwẹ̀ yín Ọlọ́run á bá mi gbà ní ìbádà gbogbo tẹ́ ẹ fi sùn tẹ́ ẹ fi ń gbà tàbí nǹkan tó jẹ́ àìlera ara yín mo fẹ́ gbàwé ìgbélú ni o mo fẹ́ fẹ́yàwó ni o mo fẹ́ lọ́kọ ni gbogbo nǹkan dáadáa téèyàn ṣe nílé ayé tó ń wù yín gbogbo àdúrà tẹ́ wá gbà nínú oṣù yìí yẹn Ọlọ́run á bá mi gbà bí Ọlọ́run ṣe ń gba àdúrà oṣù yẹn tó jẹ́ pé kò sí èso kankan tá à ní rí bẹ́ẹ̀ ni Ọlọ́run máa bá mi gba àdúrà yẹn pé kò sí gbogbo ń tẹ́ ẹ tọrọ nínú oṣù yìí tọ́lọ́run ní ṣe fún yín bí ó ṣe rí nìyẹn. ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ẹ̀fọ́ ń bá rò máa jọ̀kọ́ ṣe rí àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n wà tí wọ́n máa ń sẹ́ndì mẹ́sẹ̀jì tó jẹ́ wípé mẹ́sẹ̀jì náà ó máa ń ní mínì sí mi àìdá kó ní mínì negatively or kó ní mínì positively. mo gbé àbúrò mi kan ni mo upload last tí ó wà lórí Ṣòkòtì TV lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ̀sí ń wò lọ lọ́wọ́lọ́wọ́ ẹnìkan wá kọ́mẹ́ǹtì kan ó sọ̀rọ̀ yẹn ó fi kan ọmọ yẹn lábùkù kí lélẹ́yìn ń sọ báyìí kí lélẹ́yìn kan kátàkùn lélẹ́yìn sọ just because ó sọ fún wa wípé àwa Yorùbá gan àti ìmúra pé a fẹ́ òmìnira ńlẹ̀ Yorùbá gbogbo nǹkan tí ó dẹ̀ kà sílẹ̀ nǹkan tí èèyàn gbọ́dọ̀ ti múra lórí ẹ̀ kó tó di pé àsìkò tá à ń tọrọ dé ni ṣùgbọ́n ọmọ àlè pọ̀ nú ọkọ ọmọ ọkọ pọ̀ nú ọmọ àlè wọn ní bí ìlú kan bá ń tòrò tàbí bí inú ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ààrẹ má máa rírú ẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan máìdí ọmọ yẹn ló sọ jáde yẹn o lè kọ̀ndẹ́mù ẹni tó sọ̀rọ̀
o lè condemn mind yẹn torí mind ti ẹ kọ́ ní ń lò ìwọ ni wọ́n ń lò mind ti ẹ kọ́ ni màmá tó bí ẹ gan ń lò mind ẹ kọ́ ni àwọn ọmọ tó bí ń lò mind ẹ kọ́ ni ẹgbẹ́ ẹ̀ tàlábùrú ẹ̀ ń lò kálukú ní mind tara rẹ̀ ni wọ́n máa ń sọ fáwọn èèyàn pé tẹ́ bá fọ́ èèyàn mẹ́fà létí lẹ́ẹ̀kan náà pápápápá mẹ́fà 6 different reaction lè máa rí iṣẹ́ tiwa iṣẹ́ tíátà táwa ń ṣe tí ẹ bá mú story ẹyọ kan tẹ́ bá gbé fún director 10 10 different production lè fẹ́ wò 10 different production torí kálukú lo initiative tiẹ̀ ni tó máa fi ṣe so ẹ má máa condemn èèyàn mọ́ tẹ́ bá ti rí ẹnìkan gan tó ń sọ̀rọ̀ bí ẹni pé kò fara mọ́ òmìnira tí àwa ń wá nílẹ̀ Yorùbá ṣé ẹ nídìí láti burú wọn ni ẹ nídìí láti jẹ́ kí irú wọn ó rí sí tí àsìkò ti tó tá a fi gbọ́dọ̀ gbáradì fún ọmọ yìí ò sọ pé ká má gbáradì fún àti ìní nǹkan tá a fi lè lò ló sọ for example ẹ̀mí lè lọ́dà kó nú ọlọ́dún inú wa gbogbo iṣu tó dáa jù láyé nílẹ̀ Yorùbá lè ní iṣu Àbújá ni gbogbo ẹnu ni mo fi sọ iṣu Àbújá ni lẹ́yìn rẹ̀ níṣu ọ̀nà Òkè Ògùn torí iṣu ọ̀nà Òkè Ògùn yẹn ó ń kọ̀mpìtì pẹ̀lú iṣu Àbújá ni ó ń kọ̀mpìtì pẹ̀lú iṣu Àbújá ni so iṣu ọ̀nà Òkè Ògùn yẹn gbogbo iṣu ọ̀nà Òkè Ògùn tó ń wá ẹ jẹ́ ká pè 30% nígbà tí 70% ń wá láti ọ̀dọ̀ àwọn Haúsá tá a jọ ń wá ìyapa fúnra wa yìí ẹ dákun ṣé ìyẹn pọ́n wá lé tó ṣé tọ́mọ yẹn bá farú nǹkan yẹn yọ nú ọ̀rọ̀ ẹ̀ sọ yẹ ká bù mo kàn sọ̀rọ̀ débẹ̀ yẹn ni ṣe rí òun ni ó wàá mú mi sọ ọ̀rọ̀ lénìí ọ̀rọ̀ tí mi ò sọ rí mo fẹ́ sọ lénìí ṣe mọ̀ pé ó ti pẹ́ tí mo ti máa ń wọ̀nù yín lórí bẹ́ẹ̀ ṣe máa ń bú àwọn ọba wa ẹ kàn máa kọ̀ndẹ́mù ọba ó ti lọ gbowó l'Àbújá ọba ò gbọ́dọ̀ lọ Àbújá mọ́ àṣìf pé níjọ́ tí wọ́n ti gbé orí adélé wọn lórí yẹn Àbújá ti di èèwọ̀ wọn tí wọ́n bá ti lọ Àbújá owó náà lọ gbà gbogbo ọba tó bá ti lọ Àbújá owó náà lọ gbà bẹ́ẹ̀ àtiwọ́ àti gbogbo mọ̀lẹ́bí ẹ kò sẹ́nì kankan tó ní ẹ̀rí tó fi lè hàn wá wípé owó náà lọ gbà àwọn ẹgbẹ́ wọn náà tí ó níbi tí wọ́n ń ronú mọ́ àwọn náà wà tẹ̀lé yóò wá lọ fáírà burúkú mo máa ń pariwo orí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba lẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú mi torí ẹ ti sọ gbogbo ọba pátápátá ẹ ti sọ gbogbo wọn di gbẹ̀wù dání bẹ́ẹ̀ èmi dẹ̀ mọ majority gan làwọn tí ì ṣe gbẹ̀wù dání torí gbogbo ọba tó bá ti jẹ́ pé bí wọ́n ṣe sọ̀rọ̀ fún ọba ni wọ́n fi sọ̀rọ̀ fún ó náà bẹ̀rù ìpéjọ yẹn àtàwọn àdúrà jọ yẹn àwọn gbogbo ohun tí ojú wọn rí ní ìpèbí wọ́n máa rántí àsọ bí ọmọ àlè ti Ìwó yẹn o mi sọ ọ̀rọ̀ Rasidi elétíkété ẹlẹ́nu bí ẹnu ọ̀bọ yẹn ọ̀rọ̀ tí ẹ̀kọ́ ni mo ń sọ àwọn ọba tí wọ́n jọba tí wọ́n wọ̀ pèbí tí wọ́n ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n ṣe fún wọn ni mo ń sọ àwọn ni majority nílẹ̀ Yorùbá lẹ́nu so àwọn minority rádaràdán tí wọ́n ṣe rádaràdán yẹn àwọn fi ń condemn gbogbo àwọn majority wa mo fẹ́ kẹ́ ẹ mọ ìhà wo ni àwọn ọba wa kọ sí kárí òmìnira nílẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tí mo bá gbogbo wọn sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àti ìdáhùn wọn sí àwọn ọ̀rọ̀ náà bàbá wa tí màá kọ́kọ́ mú wá tí mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ tí wọ́n bá mi sọ àwọn ni bàbá wa ọba Jagomolu Timson kábíyèsí ti Ṣómólú Bàrígà ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ listen kẹ́ ẹ gbọ́ nǹkan kékeré tí wọ́n bá mi sọ. mo rò pé nẹ́tíwọ̀kì ló fà á so ó ní mo wá decide pé ókè o màá bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá wa àwọn kábíyèsí wa màá lè bèèrè lọ́wọ́ wọn pé ìhà wo ni wọ́n kọ sí kí
wọ́n wá dáṣẹ̀ rí akọ̀ọ̀tù lẹ̀ nílẹ̀ Yorùbá. Lókòtí Bàbá. Mùsùlùmí ní mí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ṣẹ̀rí ànílẹ̀ Yorùbá ẹ̀ ní òfara mọ́. Ní òfara mọ́ kì í ṣe ohun tó dáa. Ohun tó máa bí òní dáa. Kò ní dáa. Òní dáa tó máa bí gbẹ̀yìn fún gbogbo wa. Táwọn wo dáadáa gẹ́gẹ́ bí olóńdó yìí. Àkẹ́tù sọ̀rọ̀ nígbà náà àkẹ́tọ̀ kárí kò tún bá mọ́. Olúwa ò dáadáa. Nítorí pé àwọn tí wọ́n ń ṣe ṣẹ̀rí àyíká àgiri oríṣiríṣi àwọn náà wà Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ló wà Bẹ́ẹ̀ni. àwọn tó tún kùránì tó ti wà Bẹ́ẹ̀ni. tó wọ èyí tí ò lẹ́sọ bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. tó má dẹ̀ ti ti bàbá wọn yé èèyàn jẹ́ nípa ìdíjà lọ́bì ó ní gbogbo aláìmọ̀kọ́ tó mọ̀ fún wọn mọ̀ fún ìkìlọ̀ fún wọn tí wọn ò bá gbọ́ tí wọn ọmọ kan lè mọ̀ pé ọmọ kan ṣe àwọn èèyàn lọ́nà ìdíje pa wọ́n. Láti ìdí ó dé play. Àdìsí ànábì kan náà ló sọ yẹn o. Gbogbo obìnrin tó ń sọ tó ti kàn dẹ́mu ẹnikẹ́ni tí ò mọ̀ tó dẹ̀ kù dájú kó wọn mọ̀ tó ń ṣe àwọn èèyàn lọ́nà. Ẹ má jẹ́ kí tẹ̀síwájú lórí ẹ̀sìn tí mo kó lọ́nà. Mo sọ níjọ àwọn àfáà kan. Àfáà yẹn tẹ̀ ní ká àfáà kan lọ́nà bá ń kó kakíní ẹ̀dá ni wà bẹ́ẹ̀ lóòótọ́. Ọ̀gá. Tí òun gbọ́ yín lọ́nà yìí, àwọn náà ń tọ́ wa náà sọ kójú ọ̀nà lójú ọ̀nà rè. Ẹ̀dá kẹ́kọ̀ọ́ láyé lọ́rùn torí wọ́n ké ojú wa lọ. Irọ́ dẹ̀ ni tọ́ máa ké Kùránì ní sẹ́ńtẹ̀ẹ̀sì méjìlá wọ́n sọ Yorùbá méjì péré. Yóò ti síra wọn tó yẹn. Òye mi tẹ́ ìwà gbédè bàbá àti yín mọ̀ ni àbí dandan ni kẹ́mi ó kọ́ lárúbáwá ni. Àmúmọ̀ ìṣèyàn lọ́nà ni àmúmọ̀ torí ọ̀bọ̀gbó ni kí ló gba ṣàríà wọlé èkìtì ìjọba nínú ọ̀ràn Yorùbá ìran tó lágídí tó lè kọjá tó lè dúró lójú ọ̀bìnrin ìlọ́wà èkìtì jẹ́kàn òdó jẹ́kàn. Ọmọ ọ̀pọ̀lọpọ̀ abẹ wọn yẹn ìta bá ti máa wọn lágídí nínú àwọn kan ló máa wá bára pa àwọn tó kù. Olúwa o. So yẹn mo ṣe ní ẹkẹ ń sọ̀rọ̀. Ká má bàa kẹta sáré. Bá dé kí yóò dẹ sọ̀rọ̀ síta ìyẹn ọkọ̀ wa dákẹ́ sọ̀rọ̀ kí yóò dà iṣẹ́ gidi ló ń ṣe yóò bá wá pé àwọn ọba tó kù ilẹ̀ rí sílẹ̀ yìí èyí dáa lẹ́tì ìṣẹ̀ṣe ìlú yìí. Àbí ẹ̀yin lẹ́bi tẹ̀sẹ̀ ìlú wa mú. Káwé pa gbogbo yẹn rẹ́ níjẹ̀ tí ti faramọ́lẹ̀ ni. Àbí o. Ìgbà ò faramọ́lẹ̀ àgẹ́gbẹ́ àgábá ọ̀dẹ̀ sínú ẹ̀. Wà gápá àgẹ́sẹ̀ òsínú ẹ̀. Òsínú ẹ̀ tẹ̀lé àwọ̀ àgbẹ̀gbẹ̀ tó wá wọ̀ bí olè. Àbí. Ẹ̀sọ́ bó ṣe wà ní òfin bẹ́ẹ̀ ló wà nínú òṣèṣe náà. Bẹ́ẹ̀ni. Kó o jáde kó o bá yàn pé láàrin ìlú wọn á nàka sí ẹ̀nàká sọ́mọ ẹ̀nàká sí. Bábélì. Ẹbí àwọn ọba wa tó kù dédé ọ̀pọ̀lọpọ̀ nítorí kó àǹfààní tí wọ́n fẹ́ jẹ wọn ní sọ̀rọ̀ owó. Ẹ̀gbẹ́ gbàdé ìjọba lẹ́jọba tó lóun ẹ̀mí à. Ẹ̀yin pé kò burúkú dé. Kábíyèsí òkò lẹ́tù yẹn o. Ìyókù ni o. Ilẹ̀ Yorùbá lójọba tó wá dé ní à. Oníwọ̀ ẹ̀mí à. Nílẹ̀ Yorùbá. Ọlọ́run mọ̀ kú sí Ọlọ́run dẹ̀ ń wò wá àwọn ọmọ. Ọlọ́run kárí. Ọlọ́run kárí o. Gbogbo bá ṣe bá tẹ́ náà wo yìí tó bá dé ẹ̀ tí ò rà á sàn tí dáhùn tó bá dé. Ẹni tí ò rà á san. Á sàn Olúwa o. Ẹjọ́ tó kò lé ẹ̀jẹ̀ àfúnikó. Ìyẹn ló fi jẹ́ pé tẹ̀síwájú bí àwọn ọba tó kù. Ṣẹlẹ̀ ìta. Àpẹẹrẹ yóò dá. Bẹ́ẹ̀ máa gba owó ní ẹ sọ̀rọ̀ iṣẹ́ tiwa ní ká gbé jáde gbé jáde. Wọ́n bá tẹ̀yìn lọ́rùn ẹ̀ sọ, àgbéjáde náà. Ẹni kan bá fẹ́ máa wá pamọ́lé torí kò sí ìṣẹ̀lẹ̀ àkọlọ̀ pamọ́lé. Ó ti wá aláàjì lè ní. Òkè Mùsùlùmí nìwọ náà. Mùsùlùmí lèmi náà ta. Máa ṣe Mùsùlùmí tó kọjá sí Súnà Ànábì sọ. Nípa lóhùn kírun tó ìfẹ́ ìrun lọ. Ó yá
yà mí lẹ́nu o. Wọ́n lẹ gbogbo mùsùlùmí ló káyé oríṣiríṣi àlìsúná wà lọ́tọ̀ ilé àwọn tó ń torí Kùránì kò dùn tó kò dùn. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni. Ìgbà kan máa ń kó wọn gan láti dákẹ́ Àkùránì sọ̀rọ̀ ìrọ̀ nìkan ló kéwù. Àdákẹ́ bàtà àmọ́ tó ń sọ. Wọ́n kéwù kí ẹgbẹ́sẹ̀ àkọ́sọ pé òbíjì Yorùbá ẹni Àkùránì gbé yẹn. Ìgbà tá àdẹ̀kùkú mọ̀ sí mọ̀ tó sọ. Nígbà bá ti sọ fún wa náà lágbà. Tó kún dágbà ń lé tẹ̀lé. Tó sọ ni. Ìyàn dáhùn sọ kí ní ọ̀pẹ́ni náà dáná sun bíbélì. Ó dáná sun ìwé àwọn onífìlì ọmọ àdùn ìjọba sùkúrù láti báyìí nínú àdùn. Orúkọ Ọlọ́run náà pè mọ́ mi tó dáná sun yìí. Ìjọba dáná sùkúrù láti báyìí kí ló máa ṣe olóhùn apáyọ̀. Àgọ́ wa gbọ́. Ṣé ó dáa? Ṣé ó dáa? Wọ́n pa àwọn sí ní ẹsẹ̀. Ìwé ẹ̀sìn yìí àlọ́bì òkò dẹ́mẹ̀sì tó bá bá yóò wá bẹ́ẹ̀. Òkò dẹ́mẹ̀sì àbí mo ló kọ́ sí pé ẹ̀gbọ́nọ̀pá tẹ́lẹ̀ láyé ẹ̀ pamọ́. Kùránì o, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ọ̀nà lẹ́yìn tí àwọn èèyàn lọ́dọ̀ ló kọ́ sí ìgbà. Bàbá yìí ni bí má gbà mẹ́nu kọ̀ọ̀kan mọ́ bó wá nínú ìmọ̀ òwe tí ìmọ̀ kéwù ìmọ̀ Kùránì bí má gbà fún ọmọ. Tí mo sọ yìí kọ́ àti àdìgbà. Òun ní ọmọ kétóké jáde yìí ní oníkéwù. Ó lè sọ lójú ẹ̀ dáhùn lọ yìí. Olókè lórí ìtàn ìjẹ́ kẹjákẹ́ ìrẹ̀ Kùránì sọ̀rọ̀. Wọ́n dá lókè mọ́gbà. Nígbà tí ìmọ̀ bá tó ti sọ pé yóò bá mọ̀ ọ̀nà tó dẹ̀ mọ̀ kó mọ̀ ọ̀nà tó ṣe àwọn èèyàn lọ́nà ẹ tètè yanjú ẹ̀ kó lọ́nà. Má jẹ́ ṣe ọ̀nà lọ́nà rẹpẹtẹ bẹ́ẹ̀ làbí. Ó ní kọ́ mọ́ kí ká dájáde ẹ̀ẹ́dẹ̀ká lóòótọ́. Nítorí àbá ló sọ lójú èmi ò pé. Ìyá kábíyèsí ẹ ṣe mo dúpẹ́ ojú òní sí i. Pẹ̀lú ògbọ́lọ́ tí bá dé láti ibi tí mò ń lọ ìmọ̀ á pè yín sá. Ẹ̀yin èèyàn ṣe é gbọ́ bàbá wa ọba Jagunmólú Timson kábíyèsí Ṣómólú Bàrígà àwọn ẹlẹgbọ́ tí wọ́n sọ̀rọ̀ tán yẹn torí Ọlọ́run béèyàn bá fẹ́ boná Ọlọ́run mọ́ra kí léèyàn tó fẹ́ kírú bàbá yìí sọ lórí nǹkan yìí kí la tún expect kírú wọn sọ jáde lẹ́nu. Now ní ìwà fi mọ ní ọ̀dọ̀ tiwọn nìkan bàbá mi kan náà wà bàbá wa ọba Ìgbórè Ẹ̀gbá àwọn náà máa ń bá mi sọ̀rọ̀ dáadáa wọ́n máa ń pè mí tí wọ́n máa ń bá mi sọ̀rọ̀ àwọn ọba tán máa ń pè mí tí wọ́n máa ń pè wọ́n dáadáa ní àwọn ọba tí ẹ̀ ń gbọ́ yìí o bàbá wa ọba Ẹ̀gbá Àgbórè His Royal Majesty ọba Adésínà mo kọ́kọ́ pè wọ́n ní wọ́n wà ní ẹ́mbásì wọ́n wá pè mí fúnra wọn padà torí Ọlọ́run bàbá wa ọba Àgbórè tí mo sọ ẹgbọ́n tí wọ́n padà bá mi sọ nígbà tí wọ́n pè mí padà ẹlísìn. Bàbá olóyè Kábíyèsí o. báwo ni gbogbo ẹ̀? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí. Mo wà lẹ́mbàsì ni. Àwọn sọ bẹ́ẹ̀ wọ́n lẹ wà lẹ́mbàsì gbà tí mo pè yẹ. Mo wá fún ìwọ̀n ọ̀gbìn àgbà. Ok sà ẹ má bínú kábíyèsí ẹ má bínú pẹ́yìn lẹ́tọ́ padà pè mí. Mo ń gádà ọ̀rọ̀ kan mo wá fẹ́ pe ẹ̀yin náà pé òkè ó tẹ̀lé pé voice lásán ni màá pè tí màá kàn sí 5 minutes fún yín lórí ẹ̀. Bàbá kílẹ̀ yín náà rí sí ọ̀rọ̀ Sharia court nílẹ̀ Yorùbá yìí so kínní yẹn ó ti ń gbilẹ̀ gan. Sharia court yẹn. Yes sir. Ilẹ̀ Haúsá. Àbí? wọ́n dà sí. Àti customary court lọ́dọ̀ wa ń bí. Bẹ́ẹ̀ ni sà. Àjẹ̀ní magistrate court lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ ni. But customary court gbogbogbò ni wọ́n lò láyé jọ̀hún. Lọ́rọ̀ bí yẹn. Ó yé mi sà. So àwọn Sharia wọ́n lè lọ́dọ̀ wọn lọ́hùn nílẹ̀ Haúsá. Èdè àti wọn ní pé kọ́jọ́ wa ọ̀dọ́ bá. Bẹ́ẹ̀ ni sà. Christian wà lọ́dọ̀ wa, Muslim wà lọ́dọ̀ wa, àwọn tí wà lọ́dọ̀ wa. Àwọn alábàáláyé wà bẹ́ẹ̀. Wọ́n wà lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ ni. Ẹ̀mí ò ní ìfún wọn níyẹn lọ́hùn. N ò ní.
So àwọn ní ìṣàríà ní southwest lọ́dọ̀ wa bí ó sì máa dábẹ́ bí ṣe wọ́n kàn fẹ́ fi kó wa lẹ́gbùrú ẹlẹ́ẹ̀kejì ni. Àwọn tó ń gbé lọ́wọ́ lọ́hùn tó ń gbé lẹ́sẹ̀ wọ́n ń lọ bọ́lá káàkiri tó ti àtìmọ́ ń pèsè tí wọ́n ń gbé wọn tó jọ wá tàbí ni. tí wọ́n ń sọ̀kò pa wọ́n tí wọ́n ti gbogbo ẹ̀yẹ. tó bá mọ ẹ tó bá jalè tó bá mọ ẹ sọ tó tọ́ láti dáhùn torí ẹ̀ láti ní magistrate court and high court. a ní appeal court a ní supreme court. so bó ṣe rí yẹn kan bó ṣe tẹ̀lé àwọn ọ̀pẹ lọ́sọ̀hún àwùbẹ́ bí. ọ̀sìtàn owó eléyìí náà ti tó mi màá fi sórí program yẹn ọba kúta àwọn náà wọ́n sọ̀rọ̀ gan-an lórí ẹ̀ mo tẹ̀ fídíò wọn gangan ni mo rí àwọn tẹ̀ sọ débi wípé kí là ń bá káàkiri wípé gbogbo nǹkan pátápátá ni Ọlọ́run sọ sínú wọ́n sọ sínú Quran pé but Quran ò fìgbà kankan mẹ́sàn-án Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Abẹ́òkúta kìnìkan pé kò sí tọ́jọ́ nínú Kùránì pé kò dẹ̀ sí tọ́jọ́ nínú Báìbù pé so kí la fẹ́ máa dára kí la ń dára wà náà ìta tí náà ti sọ láàrin gbogbo ìyẹn náà ti sọ. ní ìṣẹ̀rí àwọn òfin ti wá òun ti sọ. ọ̀wọ́n lè gbá láwọn. ẹ ṣé bàbá mi ojú ò ní tì mí bàbá wa ọba Ìgbórè Ẹ̀gbá nìyẹn ara àwọn kábíyèsí alálùbáríkà ńlẹ̀ ń gbọ́ yẹn kí wọ́n pọ̀ lọ rẹpẹtẹ o ní èní mo ti ń pe bàbá mi Olúgbọ́n láti bí ọjọ́ bíi 4 tí n bá ti pè kíní akọ́t padà sí bàbá tún ti travel ni Ọlọ́run wa bá mi ṣe lónìí mo rí wọn pé ẹ bá mi lísìn kẹ bá mi gbọ́ nǹkan tí bàbá yẹn sọ bàbá wa Olúgbọ́n lónìí mo dúpẹ́ bàbá wa Olúgbọ́n of Orílẹ̀ Ẹ̀gbọ́n ọba Francis Alao Akínbọ́lá. ló kábíyèsí. Sokoti bàbá alálùbáríkà ẹ̀ka àtúntà. èwo ló ṣe. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ta. bàbá ẹ̀ sí Nàìjíríà ni. yóò sí Nàìjíríà. bẹ́ẹ̀ ni àwọn nǹkan mo wá sí nígbà tó. Okay. Láti bí ìjẹta náà kàn sí ẹ̀ṣẹ̀ báyìí sọ̀rọ̀ 1 minute bàjẹ́ 1 minute lórí fóònù yìí. bàbá wo mo ti ń tọ́jú àwọn ọba bíi 3 kan tí wọ́n dẹ̀ sọ ohun tó dùn mọ́ mi nínú gan. mo fẹ́ béèrè bàbá kí ni bàbá mi Olúgbọ́n ni mò ń bá sọ̀rọ̀ yìí bàbá alálùbáríkà. bàbá mi kí ni ẹ rí sí ọ̀rọ̀ ṣẹ̀rí àkọ́ tí wọ́n fẹ́ introduce sí wa ńlẹ̀ Yorùbá yìí bàbá mi. Mọ̀ ní sọ́lù àwọn ọkọ̀ mi ò kò ọkọ̀ tó jọ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó jọ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. Kò sí nǹkan tó jọ bí wọ́n ti sáwọn ọ̀nà ti pè é pé wọ́n ní wọ́n fẹ́ tuntun ti ṣàríà. Ṣé gọ́ọ̀mẹ̀ntì fẹ́ tuntun ṣe that's number one. State government or federal government or local government or an organization. Now, what is so common? The Sharia is not applicable southwest. Yes, sir. Or south-south. Yes, sir. Or south-east. So the people who feel familiar, behavior ìwà ti ṣe àwọn ènìyàn nínú àgbègbè yẹn, ó gbọ́dọ̀ bá wọn fún yẹn. Olúwa. Our social life kò ní gbà Sharia. Nítorí àwa lè mú ọtí bó ṣe wù wá. Bẹ́ẹ̀ni. Wọ́n lè mú ọtí bó ṣe wù wá. Bẹ́ẹ̀ni. Nígbà civilization wà lọ́dọ̀ wa dáadáa. Tí òòṣà yóò lè ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa. Àfi tó bá fẹ́ pọ̀ sí wàhálà. Àfi nínú ilé àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì
àti àwọn oníṣẹ̀ṣe olópọ̀ jù ní àwọn èèyàn tó ń gbé south west bẹ́ẹ̀ ni tàbí south east bẹ́ẹ̀ ni tàbí south south. bẹ́ẹ̀ ni àwọn ògbẹ́jọ́ ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ ni bí àṣà wa bẹ́ẹ̀ ni alùpùpù ẹmu alùpùpù bó bá ṣe pèsè kábíyàn mú ní polùkù. bẹ́ẹ̀ ni ṣàní ọ̀dẹ̀gbà lẹ́yìn ọmọ tàbí ó lè wọṣọ tó ọmọbìnrin ó lè wọṣọ ṣòkòtò. bẹ́ẹ̀ ni so ìwà àwọn ọ̀gbà ti ṣe wà tá à ń ṣe ní ọ̀dọ̀ wa kò lè gba ṣàríà báyìí níbi òdèrò bóyá ìjọba tó gbé ṣàríà bẹ̀rù. Wọ́n gbọ́ pé àwọn organisation kan àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ní influence yẹn ìjọba ò báyé dá sí o. So kò ń ṣe nǹkan tí ó ṣeé ṣe tí wọ́n lè gbé kalẹ̀ ní ọ̀dọ̀ wa. Nígbà Yorùbá káàárọ̀ òjìrì ìṣẹ̀ṣe wà bẹ́ẹ̀. bá mi mo jẹ́rìí yín mo jẹ́rìí yín Ìṣẹ̀ṣe wà bẹ́ẹ̀ á tẹ̀sí dáadáa. Tẹ̀sítẹ̀ ìgbòho gangan káàárọ̀ òjìrì. bẹ́ẹ̀ ni So Kìrìsìtẹ́nì ẹ̀sìn Kìrìsìtẹ́nì ó gbòde kan ní ẹ̀ka. bẹ́ẹ̀ ni Mùsùlùmí náà dẹ̀ wà lẹ́gbàá òjì. bẹ́ẹ̀ ni Kò tiẹ̀ sí nǹkan tó jọ bẹ́ẹ̀. ẹ jẹ́rìí bá mi. Náà àwọn ìlú bíi méjì Èkìtì àti Òǹdó they are predominantly Christians and àwọn oníṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ is both mixed. So the effective Ọ̀ṣun is both mixed. Effective ní Ogun State is they are mixed. bẹ́ẹ̀ ni So ẹni ọmọ ibi tẹ́ ti fẹ́ nínú ẹ̀ ṣe ó possible. So kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lórí orí ìjọba Yorùbá mi sọ ìgbà wọn làwọn fẹ́ ṣe ṣe sí o. State government kò ní iṣẹ́ àwọn wọn ní iṣẹ́ ti ṣàríà. Federal government kò ní iṣẹ́ ti ṣàríà. Local government kò ní iṣẹ́ ti ṣàríà. So ọjọ́ ẹ má jẹ́ ká máa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ lóhùn ní tí ò ní pa. ọ̀rọ̀ lóhùn ní sà Ọ̀rọ̀ lóhùn ní bá mi kò sí ọjọ́ ìjọba. ẹ pè fún wa nílẹ̀ Yorùbá bàbá ẹ pẹ̀lú oyè yín pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ ọba tó jẹ́ afífì bàbá ẹ̀yin la máa ń rí tọ́ka sí kì í ṣèmi nìkan o ẹ̀yin ni gbogbo wa máa ń rí tọ́ka sí nítorí pé a mọ̀ pé bọ́rọ̀ bá ṣe rí ilẹ̀ ẹ̀ ti sọ torí Ọlọ́run ò ṣe yín lọ́ba tó ń kọ̀rọ̀ jẹ nídìí láti wojú ẹnìkan nídìí láti wojú ẹnìkan kẹ́ ẹ tó jẹun. Ọ̀rọ̀ yìí mo ti béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ Mùsùlùmí. Wọ́n ní kí má dá wọn lọ àwọn gúúpù kọ̀ọ̀kan ni wọ́n kọ̀ yìí ṣe kò sí ọdún ìjọba ẹ̀sẹ̀. Bámi ẹ wà bá mi fi ẹnu yín ṣe àdúrà fún àwọn tó ń bá yín tọ́jú Sokoti bámi torí Ọlọ́run ní diaspora àwọn èèyàn ràn wọ́n lọ́wọ́ kankan wà ní sábà. Mo ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ̀ gbé Sokoti àti prógámù ẹ̀ lárugẹ wípé ẹ̀ẹ́dì tí ẹ̀ẹ́dì tẹ̀ Àmì bá mi. ẹlẹ́gbẹ̀ẹ́ yóò ní gbàgbọ́dé. Àmì bá mi. Ibi tẹ́ ẹ ti tọwọ́ bọ̀ àpò tẹ́ ẹ ti gbòòjì sọ program Sokoti ibẹ̀ ò ní pẹ́. Àmì bàbá mi. Ẹ máa ti inú ọlá kọ̀ọ̀kan sí ìkejì. Àmì bàbá mi. Àlàáfíà tọ́lọ̀ fi yẹn fi dùn tí yẹn fi lu ọrọ̀ ọlọ́ àfi títí. Àmì bàbá mi. Àmì bàbá mi. Lágbára náà àtẹ̀lé kíkù àríbẹ̀ àṣẹ. Àmì o. Àmì o. Àmì ẹ̀sà. Ọ̀rá mi tẹ́ bá ti dé mo torí àwọn èèyàn gbà mí láàmú fẹ́ kú tẹ́ bá ti dé mo tẹ́jọ́ tẹ́ bá ti dé bóyá jọ́kìjọ́ kẹta ẹ ti sinmi dáadáa bóyá jọ́kìjọ́ kẹta ni mo ń bọ̀ fún ọ. Bàbá mi nìyẹn Olúgbọ́n ọ̀fọ̀ orílẹ̀ Ẹ̀gbọ́n Ọba Francis Alao Akínbọ́lá bàbá alálùbáríkà ẹ gbọ́ bọ́n ṣe sọ̀rọ̀ yẹn tí wọ́n yọ kò mú òkun ẹ̀
ṣé wá rí mò ń sọ fún yín pé àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn ọba tó pọ̀ nínú ilẹ̀ Yorùbá tí wọ́n sì ṣe orò ọba fún wọn kí wọ́n tó jọba regardless of ẹ̀sìn tí wọ́n sìn. Bàbá tó sọ̀rọ̀ tán yìí o kìrìsìtẹ́nì ni wọ́n o kìrìsìtẹ́nì ni wọ́n dẹ̀ ń sìn lọ́wọ́ wọn ṣùgbọ́n kò sí nǹkan tí wọ́n ń ṣe ní ìṣẹ̀ṣe wọ́n jọ ń ṣe ni kò sí táwọn kìrìsìtẹ́nì ń ṣe wọ́n jọ ń ṣe ni kò sí táwọn mùsùlùmí ń ṣe wọ́n jọ ń ṣe ni ní bàbá tó sọ̀rọ̀ tán yìí. Bẹ́ẹ̀ náà ni àwọn bàbá tí wọ́n dẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ kálukú wọn náà wọ́n ní ẹ̀sìn tiwọn ṣùgbọ́n wọn ò gbé lérí because wọn ń fi báìbù yányàn sọ́ba wọn èyí fàlùkùránì yányàn sọ́ba. Àwọn irúnmọlẹ̀ wa nílẹ̀ Yorùbá ni wọ́n fi gbé ọba dépò ọba bẹ́ẹ̀ nìkan ṣe wá dépò tán tí ó wá sọra rẹ̀ di Rasidi Elétíkété Ìwó ojú gbogbo ọ̀rọ̀ ni ó ṣe. Ṣé wá rí bàbá mi kan wà bàbá wa tí à ń pè ní Olówù of Kuta ṣe rí kí wọ́n tó jẹ ọba ni mo ti láǹfààní àti súnmọ́ wọn lẹ́kọ̀ọ́. In fact tá a bá wà níbì kan tí bàbá bá ti lè rìn síbẹ̀ pẹ́rẹ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ pé Tanzania ni àti di Tanzania àjọ yẹn 2 million 3 million 2.5 bí wọ́n ṣe gbé ilẹ̀ fún gbogbo akálọ́pín nìyẹn. So bàbá yẹn ti ń ṣe yẹn fún wa àwọn tí ń lòpọ̀ ọba kí wọ́n tó dórí ọba títí di ọ̀la wọn ò sì fi sílẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe. Now bọ́ndẹ̀ ṣe wà yẹn mùsùlùmí gidi ni wọ́n ń sin Ọlọ́run mùsùlùmí ni wọ́n ń sin Ọlọ́run lójú méjèèjì tí èmi mọ̀ sí kó tó di pé wọ́n jẹ ọba tí mo mọ̀ sí nígbà tí wọ́n jẹ ọba tán ọ̀pọ̀lọpọ̀ gbà ní mo dé palace wọn ni sọkò tí bàbá yẹn ń kírun lọ́wọ́ àwọn yẹn mọ̀ pé àwọn ń ṣe aṣojú fún Ọlọ́run nílé ayé ni àwọn ní ẹnìkan tó rán àwọn iṣẹ́ tó ju àwọn lọ wọ́n sì ń fi ìbà fún ní gbogbo ìgbà ṣùgbọ́n yẹn ò ní kí wọ́n kú ò ní kí wọ́n lọ jogún ìwà ẹ̀sìn tàbí àṣà aláṣà kí wọ́n wá máa gbé lárugẹ. Ilẹ̀ Yorùbá ti ń bàjẹ́ gan o kọ́lọ́run bá wa tún ṣe ni o irú àwọn bàbá yìí àwọn tí ó bá padà tún ṣe ni. Ọba wa Olówù of Kuta His Royal Majesty Ọba Adékúnlé Oyèlúdé nígbà tí bàbá mi Olówù Kuta fẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé wọ́n lọ dúró lábẹ́ ilé kan o wọ́n wà ní àárín àwùjọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ tún gbọ́ ní tí bàbá alálùbáríkà náà bàbá tó ń represent Yorùbá gbogbo àwọn ọba tí mò ń kà á lẹ̀ yẹn wọn kì í ṣe ọba ìlú wọn nìkan ò nílẹ̀ Yorùbá ọba gbogbo ẹni tá a bá ti pè ní ọba tó sì débi tí wọ́n dé kí wọ́n tó gorí ipò ọba ilẹ̀ Yorùbá ni wọ́n kì í sọ ọba ìlú kan ọba ilẹ̀ Yorùbá ni wọ́n. So ẹ dákun torí Ọlọ́run ẹ listen ẹgbọ́n tí bàbá wa Ọba Kuta ẹgbọ́n tán sọ. Ọlọ́run ò dá wa sí sọ̀dẹ̀ ẹ̀rẹ́dẹ̀ kò dá sí Masar kò dá sí Syria ibi tó lọ́ọ́ ń dá wa sí àwọn ìletò tí ò sí nínú Kùránì bẹ́ẹ̀ bá wo Kùránì láti Bákárà àtòfìdé náà kò sí nínú ti dákọ̀ ilé Ifẹ̀ ọ̀rẹ́ dákọ̀ Kúta ó dà wọn ò dákọ̀ Abẹ́òkúta wọn dákọ̀ Ìlọrin bẹ́ẹ̀ bá wo Báíbù láti Genesis the Revelation kò sórúkọ ilé Ifẹ̀ kò sórúkọ Abẹ́òkúta kò sórúkọ Ìlọrin dípò báyìí wò Abẹ́òkúta àbọ̀yọ̀ Ọlọ́run dá wa ó wúlò wa bẹ́ẹ̀ ló dá ṣùgbọ́n dá wa wọ Kùránì látòkè nílẹ̀ ẹ̀yìn àfa ẹ̀yẹ tó kéré ju àyùwúdàwúdà ẹ̀ gbórúkọ ẹ̀ ìfúrítù odò kan kìíní kan in the whole of the Middle East gbogbo tó wà ń bẹ̀ náà tó èso Kùránì so kí wàá ní tèmi kíni tí àfẹ́ máa ìfọlọ́. báwa para wa. ẹ jẹ́ ká ṣe ti wa láì dídá ẹnìkejì lọ́wọ́
ìbá wọn ní ìdíje ẹ̀ka wọ́n bẹ̀bí Salman ọmọọba Saudi Arabia àgùntàrí Saudi Arabia ó ń ṣe press conference ó ní láti ọdún ìlọ tá a fi pé 30 years ó láwọn ò ṣe àtàkìtì ẹ̀sìn wọn ó ní àwọn fẹ́ kúrò ní àwọn fẹ́ padà sí liberal Islam moderate ó ní àwọn wo statistics ọ̀dọ́ tó wà ní orílẹ̀-èdè Saudi àkọ́nà jẹ́ 96%. ní àsìkò táwọn ní jẹ́ just 4%. oníṣòwò oníṣòwò máa ń ṣàkẹ́kẹ́ ẹgbẹ́ ó lẹ́yìn máa gbọ́ pọ́lísì táwọn máa gbé jìnnà báyìí ó láwọn ṣàkẹ́kẹ́ tí ó láwọn fẹ́ kí Islam wú ìyàn ṣe. kì í ṣe bá a ṣe ń ṣe ń dí gbogbo nǹkan ó wọ náà ó yẹ fọ́tò ó wọ náà ó wọ gíláàsì ó wọ náà ó ṣe kíkà. ṣé nìkan lọ tó pọ̀ ní tó gbé náà. àbí. Ìkó lọ tó pọ̀ yìí tó ń sọ pé iná lẹ́kọ̀ọ́. Religious tolerance. Eléyìí abẹ́rẹ́ ojú torí pé tó bá dàsìkò eégún ẹ̀ka àti máa ń kú. Tó bá dìgbà Gálílì ó yẹ kí wọ́n lè rí níbẹ̀ náà. Tó bá di ti àsìkò ti Islam, ó máa ń sọ fún àwọn Kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe pé ìwọ̀n ló ń kó tàbí gbogbo ọjọ́ ọ̀bẹ náà. Tó bá dún ní ìgbàgbọ́ àkọsí àdúrà aṣọ Kùránì àṣẹ fàtíà rẹ̀. Ó yẹ ká máa balance ní ìyá. Religious tolerance yẹn. Ó ní pé àwọn olókì nílẹ̀ káàárọ̀ òjíire Ọlọ́run wà bẹ́ẹ̀. Kò jẹ́ kí Ọlọ́run ò dá wa sí Saudi Arabia, kò dá sí Masar, kò dá sí Syria. Ìdí bọ́lá ń dá wa sí àwọn ìletò tí ò sí nínú Kùránì. Láti Ìlọrin ọba ìsáàmù ọjà láti Ọ̀fà onígbóni omi tí kọ́kọ́ dá níta ìlànà wà alálẹ̀ ló fún ọjọba. alálẹ̀ ń fi wọn jọba. Kọ́nà ọba bá tọ̀ nílẹ̀ Yorùbá. Ṣẹ̀gbọ́n. Wọ́n kì í tẹ̀lé pé lè wọ́n wò. Owó tó ṣe ní ẹni ẹ̀sán ẹ̀yìn pẹ̀lú èlé fún mi. Ọba tó yá sọ pé ń tẹ̀rẹ̀ ìtìlẹ̀ náà ò lè ṣe é tàn. Ṣé tàn? So ṣé wọ́n pé a ti rí ẹ̀yin olóyè ẹ̀sìn ẹ̀ ń lọ Saudi lẹ́mọ̀ lọ mú mọ́ọ̀sì lọ mú fọláṣíp mọ́sàlọ̀ wá àti rí ọba náà kan tí wọ́n ń ganu sí lọ́wọ́ báyìí. Ṣẹ̀gbọ́n tó ti ń ganu sí. Àti rí àwọn ọba kó wọ́n ń ganu sí. Ṣẹ̀gbọ́n. Àbùlọ̀wọ́ o bí ó ṣe yé wọn wọn ni o. Gbogbo ọba tó bá ní ìpèníjà, aláwọ̀ ọba kan tó ní ìpèníjà l'Amẹ́ríkà, aláwọ̀ ọba tó ní ìlú òní, àti tó ní l'Amẹ́ríkà tí ò lè dẹ́dẹ̀ tó wà lé, ọlọ́run wa yá yẹ̀. Àti tó ní tó wà ń bẹ̀ náà kọ́lọ́run wa sórí òkè pẹ̀tẹ́lẹ̀ fún wa. Ṣùgbọ́n religious tolerance ẹ̀fọ́ bá àpèjọ ẹ̀dá kù. Ọlọ́run ọba ló ń ìtẹ́bá sọ fún wa náà la máa gbọ́ ẹ jẹ́ kí syllabus àkídà tẹ́lẹ̀ máa fi bá wa sọ orí òde òní àbámúra àwọn ọmọ tá à ń bí pẹ̀lú ayélujára wọ́n ṣàfihàn wa àlèmálè bá ọ̀rọ̀. Bàbá bá ń bèrè pé ọ̀rọ̀ náà là ń sọ. Nàṣàrà àti Yẹ̀wúdí pé báwọn ní Róòmù àti Amẹ́ríkà ti ṣe àyẹ̀lọ́ báwọn Nàṣàrà àti Yẹ̀wúdí yẹn. Àwọn nọ́mbà ìlú àdúgbò ṣé kò dé aláàánú àwọn ni? Sọdí àwọn ẹni àwọn àlọ́ ọ̀rọ̀ rẹ̀ tàbí dájú sí. Ṣé ẹgbẹ́ lè sọ fún pé ẹni ẹ tó lọ kàwé bẹ́ẹ̀ tó gbé bẹ́ẹ̀ tó ṣe ẹ̀yìn ìkáwọ̀ tó wà fún yẹn ṣe ó ti sí sísì nìyẹn láìláì. Dáńgò tẹ́lẹ̀ ló ń kò ní ọ̀rẹ́ fún wọn. Ìgbà fi bàlára bí ayẹ ṣe ń tọ́ sí ibi oṣù kejì tó wá joyè. Kò ń ṣe kan kékeré wọn ò ṣe wẹ̀ bí. Àwọn arábì sọ gẹ́gẹ́ tó ń wo rẹ̀ tó ń wo àwa ní báwà ẹrú ọ́fíìsì táàbù ọ̀nà àgbà wá táwa kọ̀ọ̀kan tá a súnmọ́ yín tí a sì tún fi òye gbé ti lọ lágbàáyé ẹ bá wọn ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí tẹ̀lé lọ́wọ́ àwọn ọba tó ń sọ pé mùsùlùmí lọ́wọ́ fẹ́ wáyà ọlọ́run láti kọ́ ta àkọ́ fún ayé lọ́wọ́ o. Ọ̀gá tó ń fi ń tà yẹn níta tí wọ́n gba owó ọkọ̀ mọ́sáàsì ẹ̀rọ bẹ́ẹ̀ lọ kà lọ́wọ́ yìí.
kò sí kankan kò sí òjò bẹ́ẹ̀ lọ láti Ìlọrin ọba ìsìlámù ló jẹ láti Ọ̀fà láti Jẹ́gbà omi lórí omi ní kọ̀ọ̀kan ìdá ìlànà wà alálẹ̀ ló fi wọ́n jọ. kábíyèsí tó wáyé tí wọ́n tún wá ti ayé lála. ọ̀nà ọba bá kàn nílẹ̀ Yorùbá ọ̀ọ́dí tètè pé lè wọ́n wò. sọ̀rọ̀ ẹ̀yin ọmọ bá ní wò ó kí o. ẹ ṣe àríyànjú àtúnyọjú tó bọ̀ àpèrè bàbá yóò ní bàjẹ́ o. tó ṣe òní kó rí elédùnmọ̀ rẹ̀ ló máa ń pa ìbílẹ̀ tó máa ń sọ kiri. ẹ má gbọ́ ẹ má gbọ́ yóò rí bẹ́ẹ̀ ṣáàlà. ẹ má gbọ́ ẹ má gbọ́ ẹ gbọ́ ṣẹ́rí Ọlọ́run ní fìyàn jọba ìyàn kọ́ ẹ dákun ẹ gbọ́ bí kábíyèsí ṣe sọ̀rọ̀ ẹ̀yin ọmọ àwo akíyín o ẹ lóun gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ Ọlọ́run ó jì orí bẹ́ẹ̀ fún yín bàbá èmi ò mọ̀ bóyá èmi náà kúkú wá ṣẹ̀wọ̀n ni o bàbá mi olówó òkúta mo ti pe nọ́mbà yín tó bí ẹ̀mélòó kan tẹ́ ẹ̀ gbé gbogbo ẹ̀ṣẹ̀ tí n bá ti ẹ̀ṣẹ̀ yín ẹ dáríjì mi ẹ̀yin kẹ́ ẹ tó jọba lẹ́mọ̀ tí ń tọ́ àwa bọ̀ ṣé ẹ wà jẹ́ káwọn kan gbàṣẹ wá sí ni kẹ́ ẹ tó di ọba lẹ ti ń tọ́ àwa bọ̀ àwa ò sì lè gbàgbé yín láéláé kódà bẹ́ẹ̀ tọkọ̀ náà tẹ́ ẹ̀ gbàgbó mi Ọlọ́run Elédùmarè ń gbọ́ mi ì lè gbàgbé yín láéláé tí fígbáfígbá yín bá kọ̀ tí ò fin mọ́ gbogbo ètò ẹ ti fi ilẹ̀ sí ó lè parun ni gbogbo ètò ẹ ti ṣe fúnlé ayé wa ṣé àwa wà nù ẹni tó lè sọ pé n tí a rí lára yín a lè wà nù ẹni tí ó fi ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ òdì sí nǹkan tá a rí látara yín ni tá a bá fẹ́ nu òdì sọ̀rọ̀ sí nǹkan tá a rí látara yín mélòó ni ẹ wà kú lára wa ẹjọ́ bàbá ojú òní tì yín ṣe rí bí bàbá wa Olówù bá wá lè sọ gbogbo tí wọ́n sọ yìí ẹ̀yin ọba yẹpẹrẹ ojú tì yín instead tẹ́ kúkú máa wá lọ sí Mẹ́kà lọ tọrọ owó tí ẹ máa sọ tí ó lòdì sí ìran bàbá yín ẹ ṣe kúkú máa lọ báwọn bàbá wa ní Kúta kẹ́ lọ máa báwọn bàbá wa ní Ifẹ̀ Ọ̀ni kẹ́ lọ máa báwọn bàbá wa lọ́yọ̀ọ́ tó ṣe jẹ ní ìsìn Aláàfin Ọ̀yọ́ gbogbo àwọn yẹn multimillionaire ni wọ́n ẹ lọ bá wa bá bàbá wa tí wọ́n jọba ní Abẹ́òkúta ẹ lọ bá wa bá àwọn bàbá wa yẹn káàkiri láwọn tó ṣe wípé multimillionaire lọ́pọ̀lọpọ̀ nínú wọn kí wọ́n tó di ọba ẹ lọ máa bá wọn kẹ́ ẹ máa tọrọ owó lọ wọn àwọn láwọ tí wọ́n bá ń fún àwa ẹ̀yin tẹ́yin ìjọba ẹgbẹ́ wọn ní gbèsùbẹ̀gbà láti fún yín instead tẹ́ lọ́mọ fi ojú wa ráre nílẹ̀ Lárúbáwá sáwọn Lárúbáwá ń lójú àánú ni bàbá tó sọ ọ́ sìn wípé ọmọ wọn mélòó ni wọ́n fi fún wa rí wọ́n tún sọ wípé ta ni wọ́n fún ní ìwé ìgbélú láéláé rí ó ní iye ọdún kan tó lò nílùú Amẹ́ríkà tó bá ti lo ọdún yẹn pé ó di citizen ọdọmọ ìlú yẹn nìyẹn ok ẹ wá wo táwọn Amẹ́ríkà ń gbé ṣe nílé ayé èyí tó jẹ́ pé àwọn ọmọ tí yín nìkan lè tẹ̀ bàtì kí lè ń gbé ṣe kí la lè rí tọ́ka sí lónìí tó jẹ́ nǹkan community tó mú ìlú dòrò tó mú ìlú dùn lẹ́yìn kẹ́ ẹ para yín lẹ́yìn ìbọn lẹ́yìn àdá idà kí la tún lè rí sọ ń pa yín gbogbo nǹkan lè ń pè haramu ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń wọ train ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń wọ plane tọ́ra àwọn tẹ́ ẹ kà kún aláìlẹ́sìn ni wọ́n ṣe àwọn nǹkan yẹn ẹ tó ń lo aago ọwọ́ ordinary aago toothpick ẹ lè dá ṣe níbi tọ́lọ́ àlàkà yín dé kò rẹ̀ sí nǹkan tọ́lọ́ fi àlàkà yín bẹ́ẹ̀ yẹn ju pé àìlójú àánú yín lọ kẹ́ ẹ gbé èèyàn ẹlẹ́ran ara bíi tiyín kẹ́ ẹ dẹ̀ gbé kalẹ̀ kẹ́ ẹ dẹ̀ dù lọ́rùn Ọlọ́run mà lẹ́jọ́ tí ó dá o ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yóò ní jù báyìí lọ mo kàn ń fi ta ẹ̀yin kan lólobó mo tó máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ mi lórí àwọn lọ́balọ́ba báyìí mo kàn fi ń ta ẹ̀yin kan lólobó kẹ́ ẹ lè mọ̀ pé
kò sí ní tá a fẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba mi ò fẹ́ kò ẹ̀ẹ̀kan lè expect kán máa bá wa ké káàkiri jáde ń gbòòrò ẹ̀ẹ̀kan lè expect ẹ̀. nǹkan tí màá kàn sọ fún àwọn bàbá wa míì náà ni pé nǹkan tó mọ Yorùbá bá láwọn ń fẹ́ téyìn dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ níta gbangba wọ́n lè torí ẹ̀ yọ yín lóyè wàláhì ẹ má sọ ẹ má sọ ó yẹ káwọn wá mọ̀ fún yín pé àwọn bàbá wa ń bẹ lẹ́yìn wa èyí náà ẹ máa wá dọ́gbọ́n lábẹ́nú ẹ máa ṣe wá lóore ẹ máa fi hàn wá pé ń tẹ̀lé wa ọ̀tàn ẹni tó bá tún bẹ̀rẹ̀ sí ní bú ọba Yorùbá lásìkò tá a wà yìí ọmọ àlè ayé àti lọ́run ni òun sọ kò bànújẹ́ sórí ìhùn rẹ ni ẹni tó bá ti ń bú ọba àwọn ọba Yorùbá gidi ni mò ń sọ àwọn ọba tí wọ́n ṣe bí ọba kì í sí àwọn ọ̀ràn dandan kì í sí àwọn bí Olúwo kọ́ ni mò ń sọ ẹ má bínú ẹ̀yin ọmọ wò pé mo dárúkọ Olúwo àpèrè Olúwo àpèrè bàbá wa ńlẹ̀ Yorùbá ni Ràṣídì ni mo fẹ́ sọ ẹ rí i pé mi ni mo sọ Ràṣídì elétíkété torí mi ìfẹ́ máa dárúkọ Olúwo máa torí gbogbo àwọn Olúwo tí wọ́n ti jẹ sẹ́yìn gbogbo bàbá wa tí wọ́n ti jẹ sẹ́yìn ni wọ́n jẹ́ ohun àrídùnnú fún wa Kìrìsìtẹ́nì ti jẹ ọba níwò Mùsùlùmí ti jọba níwò ẹlẹ́sìn àdáyébá ti jayé jọba níwò so kẹ́nìkan wá débẹ̀ sí kó ló wọ́n pa gbogbo nǹkan tá bàbá àwọn ṣe run ṣé ẹ̀rí pé ayé ń tàn ló máa parun ayé ń tàn ló máa parun kò sí nǹkan kan téèyàn lè ṣe sí ó lè ti dandan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á fa àwọn bàbá wa ìmọ̀ra ẹ jẹ́ ká identify àwọn bàbá alálùbáríkà láàrin wọn ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ òmìnira wa tá à ń wá lọ́nà ẹ̀rọ lọ́nà dùnú lọ́nà tùnú tí kì í ṣe ọ̀rọ̀ à ń yọgi àdá lọ́wọ́ à ń sọ̀rọ̀ ìbànújẹ́ sáwọn ọba wa à ń sọ̀rọ̀ ìbànújẹ́ sáwọn olóṣèlú à ń sọ̀rọ̀ ìbànújẹ́ fáwọn bàbá wa tá a bá ti rẹ̀ kó mbẹ̀ Ọlọ́run Elédùmarè ń gbọ́ ìrọ̀rùn la fi gba òmìnira ńlẹ̀ Yorùbá kò sẹ́ni tó lè dá dúró torí bẹ́ẹ̀ ṣe ń wò pé bí ó ṣe dá yín lójú páwọn alálẹ̀ wà yẹn àwọn tó mọ̀ páwọn alálẹ̀ wà wọ́n mọ̀ páwọn alálẹ̀ wà èmi sì wà lára àwọn tó mọ̀ páwọn alálẹ̀ wà tán bá bẹ̀rẹ̀ sí ní kọjú sí wa sí lórí sí ẹ̀rù Ọlọ́run máa bá gbogbo yín ẹ̀yin ọmọ Yorùbá kò ní jù báyìí lọ́rọ̀ tẹ̀ yìí o títí lásìkò tí a tàn mú nǹkan mi wá sí ojú ìwòran yín mo kí yín pé ojú ò fẹ́ra kù.